Ọlọ́run orúkọ tèmi ní Ajé Adéwálé Peter akìrìndí òkun akìrìndí ọ̀sà torí Bọ́lá Ahmed ọmọ Tinubu mọ̀ ṣe wà níbí. bó tilẹ̀ jẹ́ pé kí ó dórí àlééfà kí ọmọ Yorùbá tó ṣe ààrẹ Nàìjíríà lẹ́ẹ̀kan sí ni ọ̀pọ̀ àwọn tí wọ́n súnmọ́ aṣáájú Bọ́lá Ahmed Tinubu ń fẹ́ o síbẹ̀ ọkùnrin kan ní fídíò ṣàìdẹ́ṣẹ́ lórí ẹ̀rọ alátagbà ìwọ ọmọlúwàbí pàpà ló wà o bẹ́ẹ̀ ló ń tún jáde lẹ́nu ọkùnrin yìí sí àkànbí ọmọ olódòdó ń ṣe gbogbo ayé ní kàyéfì bó ló ṣe wí gan. Ọlọ́run orúkọ tèmi ní Ajé Adéwálé Peter akìrìndí òkun akìrìndí ọ̀sà torí Bọ́lá Ahmed ọmọ Tinubu mọ̀ ṣe wà níbí má jẹ́ kó wọlé o ó ṣe introduce Buhari sí wa nìyẹn ó níbi tó bá wa dé. bẹ́ẹ̀ gẹ́ ni àtúnrí ọkùnrin kan o nítorí Fúnkẹ́ Akíndélé ni òun ṣe jáde o ìhò ìbí ló wà bẹ́ẹ̀ ni gidigbi ẹ̀ ń sáré níta gbangba bó ṣe ń làágùn yọ̀bọ̀ tó ń pariwo pé ẹlẹ́dàá o mo mọ̀ tọ́ wà jẹ́ kí Fúnkẹ́ Akíndélé ó ṣe igbákejì gómìnà lẹ́kọ̀ọ́. Aláàjì Lùkùmọ́ọ̀nù Ẹ̀bùn Olóyèdé ẹni tí gbogbo ayé túmọ̀ sí Ọláìyá Igbe ló dá eléyìí sílẹ̀ o ni wọ́n bá gbà á tí wọ́n sọ di orin mọ́ ara wọn lọ́wọ́ ní gbogbo àwọn èèyàn bá ń jára wọn sí o tí wọ́n ní àwọn fi ń ṣe kàmpéènì gidigidi. ṣá o obìnrin tó máa kọ́ sọ̀kò ni àwọn èèyàn retí o bí ọdún kàmpéènì òní o ṣe gba ìgboro kan. jẹ́ kó jáwé olúborí Ọlọ́run báwa gbé dépò mo dìdí wá sí òkun láti wá bẹ̀bẹ̀ fún ìwọ Ọlọ́run ọba aláàánú jùlọ bí omi òkun yìí ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìwọ Bọ́lá Ahmed ṣe pọ̀ bí omi òkun yìí ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni kí ìwọ Bọ́lá Ahmed ṣe pọ̀ má jẹ́ kójú ti wá má jẹ́ kójú ti àkànbí ọmọ olódò jẹ Bọ́lá Ahmed Jagaban òun ni kò jẹ́ ó jáwé olúborí kó di president orílẹ̀-èdè Nàìjíríà ìyà tó ń jẹ wá ìwọ Ọlọ́run wá ká gbogbo ìyà yìí kúrò mo dìídì wá mi ò lè sùn mọ́jú mi ò lè sùn mọ́jú mi ò lè sùn mi ò lè wó.